irú kí leléyìí ìjọba mà tún fẹ́ yọ Aláàfin Ọ̀yọ́ tuntun nípò. awuyewuye tó ti ń jẹ̀ròyìn lábẹ́lẹ̀ èyí tó ń ṣe gbogbo etí tó ń gbọ́ nípa rẹ̀ ní kàyéfì ló ti ń rúgbó bọ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá báyìí, àgàgà láàrin àwùjọ àwọn lọ́balọ́ba àtàwọn olóṣèlú látàrí ìgbésẹ̀ abẹ́nú kan èyí tó ń lọ lọ́wọ́ láti pààrọ̀ ipò Aláàfin Ọ̀yọ́ láàrin àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́. bí atẹ́gùn ọ̀rọ̀ ọ̀hún ṣe ń fẹ́ fín bí iṣó burúkú bẹ́ẹ̀ ló ti ń da omi tútù sọ́kàn àwọn aráàlú tí ọ̀pọ̀ èèyàn sì ti ń béèrè pé irú ìgbésẹ̀ burúkú wo ni ìjọba Ọ̀yọ́ tó fẹ́ rawọ́lé yìí. wọ́n ní ṣé kìí ṣe wàhálà tuntun ló ń bọ̀ yìí o. ọ̀rọ̀ ọ̀hún kò ṣẹ̀yìn àbádòfin kan èyí tó ti wà níwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, nínú èyí tí wọ́n ti fẹ́ da òfin tó ti wà nílẹ̀ láti ọjọ́ pípẹ́ nù bí omi ìṣanwọ́, èyí tó fìdí ipò Aláàfin Ọ̀yọ́ múlẹ̀ gẹ́gẹ́ bí ọba kan ṣoṣo gíro tí yóò máa ṣe alága gbogbo àwùjọ àwọn ládéládé porongodo nípìnlẹ̀ Ọ̀yọ́, tí kò sì sí ọba míì tó tún gbọ́dọ̀ wà nípò alága náà yàtọ̀ sí Aláàfin nìkan. wọ́n ní wọ́n ti pèlò àbádòfin tuntun yìí èyí tí yóò wọ́gi lé ipò àti agbára Aláàfin tí yóò sì ṣe àǹfààní sílẹ̀ fáwọn ọba míì láti wá ṣe alága àpérò àwọn orí adé gbogbo ọ̀hún. bí ìta fàájì ṣe gbọ́, àbádòfin tuntun yìí èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní àbádòfin ìgbìmọ̀ àwọn ọba àti àwọn olóyè tí a ti ṣàtúnṣe sí lọ́dún 2025 Council of Obas and Chiefs Further Amendment Bill 2025 ti wà níwájú ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́. àwọn asòfin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣagbátẹrù àbádòfin náà. olórí ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ abẹnugan Adébọ̀ Ògúndòyìn sì wà lára wọn. nínú àbádòfin ọ̀hún ni wọ́n ti pètepèrò rẹ̀ pé nígbàkúùgbà tí ìgbìmọ̀ lọ́balọ́ba Ọ̀yọ́ bá ń ṣe ìpàdé, Aláàfin Ọ̀yọ́ ni yóò jẹ́ alága tí yóò sì máa darí ìpàdé náà. àmọ́ tí Aláàfin kò bá sí níkàlẹ̀, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn yóò rọ́pò rẹ̀, yóò bọ̀ sí ipò alága, yóò sì darí ìpàdé. bó bá sì jẹ́ Aláàfin àti Olúbàdàn ni kò sí nípàdé ọ̀hún, àmọ́ tí Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wà níbẹ̀, Ṣọ̀ún ni yóò ṣe alága àpérò àwọn lọ́balọ́ba. ohun tí àbádòfin yìí túmọ̀ sí ni pé ipò àti agbára ikú bàbá yèyé ìyẹn Aláàfin Ọ̀yọ́ láti jẹ́ alága kan ṣoṣo tí yóò wà gbére fún àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò di pínpín sọ́nà 3 nígbàrà tí wọ́n bá ti gba àbádòfin náà wọlé tí wọ́n sì ti sọ ọ́ di òfin. ipò àti agbára náà yóò sì máa wà láàrin Aláàfin, Olúbàdàn àti Ṣọ̀ún. àmọ́ ṣá o, bó tilẹ̀ jẹ́ pé àwọn aṣòfin ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìjíròrò lórí àbádòfin náà ni olóbó ọ̀rọ̀ ọ̀hún tó ta àwọn orí adé kọ̀ọ̀kan, pàápàá àwùjọ àwọn ọba agbègbè Òkè Ògùn, àwọn lóyèlóyè àti àwọn alẹ́nulọ́rọ̀ ti fi hàn pé àfàìmọ̀ ni ọ̀rọ̀ yìí kò ní í fa lọ́gbọ́lọ́gbọ́ púpọ̀ láàrin àwọn lọ́balọ́ba àtàwọn aráàlú bí àbádòfin náà bá fi di òfin. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn yìí fún ìta fàájì.